You are watching My Naija TV. Síwájú Sheikh Al-Ajadi. Wọ́n ní kò lè rí ìyàwó fẹ́, àwọn gan ní kò lè rí ìyàwó fẹ́. Rasọ́ra ba'la fakultum ma baki najilu. Nígbà tó tún rí ìyàwó fẹ́, wọ́n tún sọ wípé rárá ẹ̀rí kó kàn fẹ́ ìyàwó ni. Nígbà tóun náà mọ̀ pé òun ò lè ṣe kankan, kíní kan ní bẹ lábẹ́ rẹ̀ kò lè rí ṣe. Torí ẹ̀ ló ṣe lọ fẹ́ ìyàwó sí Amẹ́ríkà tóun ń gbé lákẹ́ra. Bánásà, àwọn fili bẹ́ẹ̀tì ẹ̀ ń sọ̀hùnkùn. Bí máa ń ṣe wá sí fáwọn èèyàn ní bóyá ní jẹ̀mọ́ ni àbí lásàlátù àbí lóde. Bó bá tún jásí pé náà lẹ́tí wá bá ṣe òjámíù. Àjẹ́lájì tún ànàrú kọ́sọ̀tù kún bá tẹ̀lú. Ẹ máa bá ṣe òjámíù balógun ni pé eléyìí kì í fi gbàgbọ́n túra lẹ̀ gúdúgúdú ni. Ọlú fọ̀sọ́bọ̀ síwájú Sheikh Al-Ajadi. Wọ́n ní kò lè rí ìyàwó fẹ́, àwọn gan ní kò lè rí ìyàwó fẹ́. Rasọ́ra ba'la fakultum ma baki najilu. Nígbà tó tún rí ìyàwó fẹ́, wọ́n tún sọ wípé rárá ẹ̀rí kó kàn fẹ́ ìyàwó ni. Nígbà tóun náà mọ̀ pé òun ò lè ṣe kankan, kíní kan ní bẹ lábẹ́ rẹ̀ kò lè rí ṣe. Torí ẹ̀ ló ṣe lọ fẹ́ ìyàwó sí Amẹ́ríkà tóun ń gbé lákẹ́ra. Balkisu Kò sì ìyàwó lè rí fún un. Qur'ani qad waladat. Kò sọmọ klọ́ọ̀bù fún ṣé òjámíù, kò sọmọ shoprite fún, kò sọmọ kílọ̀sì fún. Balkisu hafizatul Qur'ani qad waladat. Nígbà tó lọ́wọ́ sọ fún ṣé òjámíù pé Àjàdí mo fẹ́ ta ẹlẹ́wọ̀n rẹ̀ ìyàwó, ẹni tó há gbogbo Kùránì sórí ló tún fún ìyàwó. Ya qawmi madha baki falfilmu mukitamilu. Balikisu Ya Hafizatul Qur'an. qawmi madha baki falfilmu mukitamilu. Balikisu tó há Kùránì sérí tí gbogbo Kùránì pé lára rẹ̀, òun ní ṣé òjámíù rọ́ọ̀lù yìí, àmọ́ bóyá ẹ̀kan ni àmọ́ bóyá ẹ̀mejì l'Àjàdí ṣe, ó ṣàkàntì ẹ̀dọ́ ọmọ náà ní. Ọmọ náà tó wá dé kò tó wá gómìnrin ọkùnrin l'Àjàdí tún bí. Fíìmù náà ti wá pé báyìí, fíìmù tó gùn gan ni tún máa wò ó tẹra mọ́ jókòó ti tẹlifíṣàn rẹ̀ ìbejì ló kàn lẹ́yìn ilé. Ibi àwa dé yẹn ni ó bá fẹ́ràn Alájàdí kó dìde kó wá náà fẹ́ ṣàdúrà fọmọ. Ya bárìkì ya Rabbana. Ọlọ́run o, à ń ké pè ọ́ àlẹ́ lómi ta pè. Bárìkì ya Rabbana mauluda summakihi. Olúwa o, ọmọ tá a bí lóòótọ́ ní bẹ l'Amẹ́ríkà. Bẹ l'Amẹ́ríkà báyìí citizen Amẹ́ríkà lọ́mọ tá a bí. Bárìkì lana ya Rabbana mauluda summakihi. Bí gbogbo yẹn ti ń pariwo pé ṣé òjámíù nílà káyè, ó lówó, ó lọ́lá, Ọlọ́run jẹ́ kí tọmọ yóò dùn bẹ́ẹ̀ lọ. Bárìkì ya Rabbana mauluda summakihi. Ọmọ alálùbáríkà tá a bí Ọlọ́run o, alùbáríkà yẹn má jẹ́ owó òbí ṣúgà bọ̀. Banarika haza shiru muritajalu. Ọlọ́run bá wa ṣọ́mọ náà, gbogbo ọ̀gá tí ó sùn ọmọ náà wọ́n náà, tí ó sùn wọ́n bí nǹkan tí ò dá, Ọlọ́run bá wa ṣọ́mọ náà níbẹ̀. Ọlọ́jà rí àwọn àgbàlagbà pé ọlọ́jà mi yóò gùn. Èmi náà wò pé gbogbo àwọn yóò ti gbé màálù lẹ̀, wọ́n ti gbé nǹkan kan lẹ̀, wọ́n ti gbá wọlé. Ní àtàwọn Ismail àtàwọn Daud, àwa wò pé kí làwọn náà ó gbélé tí ò ní parẹ́. Màálù tí wọ́n Alájàdí ó máa rántí màálù tí wàá rí o, ṣé ò dánú? màálù wà ní. Àti fún yín màálù pọ̀ sí dáa. Màálù tí wàá nu ọlọ́jọ́ mi. Ẹ ti gbà á, Masha Allah, kò ní bàjẹ́. Ṣé o láwọn ti gbà á, wọ́n ti gbà á wọlé, kò ní bàjẹ́ Insha Allah. Tọ́ nísìnyí báyìí, a fẹ́ lọ sí ọ̀dọ̀ bàbá wa àgbà. Masha Allah. Ila daril falahi mubasharatan. Masha Ila Allah. daril falahi mubasharatan. A lọ sí darul falah ní Wadarul Alori. Pariwo Ọlọ́run dáadáa. Allahu Akbar. Tún pariwo Ọlọ́run lẹ́ẹ̀kan sí. Allahu Akbar. Bàbá wa àgbà al-muhallil kabir wal-wa'idh an-nahrir al-allama al-fahama. Bàbá tó ṣe yí pé tọ́lọ̀ fi dé gbogbo tó ṣe fún wọn láyé tó fi dé ládé ní sùúrù àti kámọ̀ yẹn bá lò. Bẹ́ẹ̀ yẹn bá fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ń bẹ lára wa wa. Mawlana Sheikh Al-Fadil òun ní hàn ọ̀rọ̀, òun ní wọ́n bí ọ̀rọ̀. Kò sí tó kàn wọ́n pẹ̀lú kíní kí ó sì ń bẹ dè bá mú. Ọlọ́run ṣàánú wọn kọjá wẹ́rẹ́wẹ́rẹ́. Masha Allah. Àlíbí lójó kó ẹlòmí ó lọ Libya ní bàbá pa wallahi ta'allamna fi Libya. Indama kunna fi Libya ìbáni tawajjahna fi Libya thumma maza òun ṣe wòlé káàkiri òun ní mọ̀kọ́ ọmọ táwọn eléyìí. Ẹ̀yìn wà ní Muhammad Sallallahu alayhi wa sallam. Mawlana al-Fadil al-Sheikh al-Fadil Musa Yahya
Agboola kiyama li markazina kiyama kiyama Imazi halili umali hatama yatama Ila markazi la ilma haqa كمعلم الجيل الكراما kirama إلى مركزي الله إلى مركزي الله إلى مركزي لا علم حقا mahaka كمعلم الجيل الكراما يا من مركزنا قياما kiyama بما يجعل اليوم اليتامى yatama إلى مركزي لا علم حقا mahaka وكمعلم الجيل الكراما kirama ó tó wà wọ́n dákun jẹ́ kí á jókòó masha Allah ẹ jẹ́ kí á jókòó ẹ jẹ́ kí á jókòó. Bàbá wa ni wọ́n gbé orúkọ ọmọ jáde pẹ̀lú àpapọ̀ ẹnu gbogbo ìkàlẹ̀ àwọn àfa ọ̀làdẹ ṣèkì yáyà. Ẹ dákun gbogbo ọ̀tá jòkó ní ẹgbẹ́ ìdá àbá náà bí ti màmí pé ìdó lè mí sí wá sí àìdàgbà kọjá ká má dò àwọn ẹja kọ́kọ́ yóò bọ́ nàbí lẹ́nu ẹ dákun àpọ̀ ní ìpúpọ̀ àbá bẹ́ẹ̀ ṣe àsàlátù fún nàbí àbá àtijọ́ àmọ̀ yìí pé nǹkan méjì làsàlátù ṣe fẹ́ dà nínú rẹ̀ ní bẹ́ẹ̀ bá sàsàlátù púpọ̀ ọlọ́run a máa foríjì ẹlẹ́ẹ̀kejì wo bùkátà tó bá lè téèyàn ò rí gbọ́ bẹ́ẹ̀ bá da sàlátù sí ó sì rí gbọ́ wọ́n á rí pé gbogbo àtàwọn bíi nínú méjèèjì tó wọ̀n bá a bá ní méjèèjì ní ń wù wá ìkan máa wù wá àwọn ọmọ yìí pé gbogbo wa lè lẹ́sẹ̀ a sì fẹ́ kọ́lọ̀ wọ́n forí jọ tá a bá fẹ́ bẹ́ẹ̀ ẹ̀ dá sàsàlátù lẹ́yìn إن الصلاة على المختار من مضر إن الصلاة على المختار من مضر تمه تمه الذنوب الذنوب وتقضي سائر الوطر تمه الذنوب وتقضي سائر الوطر أدخل الله أبا بابا محمد الجامع أبا دوبي Ọlọ́run yakhluqu ma yasha'u wa yakhtar Ọlọ́run a máa dán tó bá fẹ́ wàlá yóò sì sá tó bá fẹ́ náà lẹ́sà Ọlọ́run bá sa òkúta àbíkan lẹ́sà gbogbo ayé máa wá rí fún mi èmi ní bẹ́ẹ̀ bí Hajaru làṣíwájú àmọ́ gbàtọ́ náà ló ń sà lẹ́sà rí bá a ti máa forí lu àpátáká tó fún Ọlọ́run sábà àfa wa Jamiu lẹ́sà ebi o tẹ ọ ama pé kìsì ló ti wá do àfa mi mo fẹ́ràn rẹ tẹ́lẹ̀ tó wá ní pé do àfa mi tọ́jú àwọn ìfẹ́ mo tó wá lékun bàbá mi àfa mi ṣé wùwà Ahmadu mẹ́nimẹ́ni níbi ọtí wọn mo ti débẹ̀ bí ẹ̀mẹ́ta rí àlọ́ sílé fún bàbá ìgbà bàbá wọn kú atúnlọ ìgbà yà wọn kú alọ kódà àná bí Mubaraku náà gbọ́dọ̀ lọ torí gbọ́dọ̀ bá Sheikh Saheed Ibrahim wa o yọta ń ṣe òrùlẹdẹ àwa ti débẹ̀ tá a sùn wákàtí orin tẹ ẹkọ ló jí a níbi táwa sùn nílùú bàbá wa bẹ́ẹ̀ bá dé ilé bàbá tó kọ́ta lọ sí ọ̀rọ̀ àyè pé àbá Jamiu ìjọmọdé lẹ́nu ń sọ sí bàbá ilé òkú lágbá olówó ní kò sí ẹgbà náà bí ní já àbá Jamiu ìjọmọdé lẹ́nu ní ó ṣe irú ilé tí Jamiu yìí kọ́ ìta báwo ti bàbá mẹ́nimẹ́ni ó fẹ́ ṣe dìde rẹ̀ jọ́nà lọ́wọ́
ẹ̀ sì ló ṣoògùn owó ẹ̀ ló ṣe àmọ́ torí kò ní ọmọdé lẹ̀ gbé mọ̀ bí ìgbà tó pé àfa ò lè kọ́lé. Mo bá Jamiu dúpẹ́ púpọ̀ ẹ dákun ẹ bá dúpẹ́ ní alhamdulillah. Èyí náà bí bá dúpẹ́ ni pé Taofiki ni gbogbo ọmọ tá à ń bì bẹ́ẹ̀ bá jẹ́ Taofiki eléyìí èmi máa ní ìwọ náà ọkàn jẹ́ ní èmi náà Taofiki. Nítorí bẹ́ẹ̀ ó bá bímọ Taofiki ọlọ́run ni. Àwọn onísáyẹ̀nsì sọ fún wa pé àárín téèyàn lè bímọ ojú méje ọjọ́ méje lọ́dún oṣù. Ó wá kókó ọ̀sẹ̀ kò ń gẹ́ kí ọtí àtọ̀ rẹ bọ̀. Bóyá ní ọjọ́ méjèèjì oorun mọ̀ kàn ọ́. Ó bá dẹ̀ ti kọjá ìyókù tó o bá ṣe ìrọ̀lọ́. Ìyá wa kan bẹ́ẹ̀ ní òkè ìjọ wọn ló ń bá kẹ́. Ẹ̀gbọ́n mi wá ọmọ oṣù mẹ́fà ló lóyún. Ló fún un lọ ọmọ oṣù mẹ́fà ló bá lóyún lé ní báńkì ìyá ni wá. Ọ̀bì eléyìí kò ní. Àwọn tó bá di ijọ́ mi dé kọ́ bọ́ọ̀sì máa bá ìyàwó rẹ̀ sùn kódà ní ọmọ wọn lọ́wọ́. Sọ́ọ̀rì tí bá ti ku ijọ́ mẹ́jọ tí ó sì kọ oṣù máa bá aṣọ kò ní lóyún àsìkò tó lóyún ti kọjá. Ìjọba náà wọ́n ń kàwé tá a wo sáyẹ́ǹsì tá a lè gbé. Àṣé lóòótọ́ ni ìyá ìlú ijọ́ méje náà ni. Ẹni ọlọ́run bá ní orí ijọ́ méje yẹn lọ. Oní ọ̀dọ̀ ma. Ẹlọ́kùn kí ni ó fi rí ijọ́ méje yẹn ṣe mítà òfin pé ọlọ́run. Ọlọ́run wá fi àfa àwa ṣe Taofiki. Taofiki ọlọ́run gbogbo ẹ̀yin tẹ̀ máa ń jẹ́ Taofiki àwa yín là ń jẹ́ o. àjọ ń jẹ́ ní. Torí bí Taofiki ọlọ́run ò bá ṣe lọ́dọ̀ ìyá mi àti bàbá mi mòrèbí mi náà di táyé. Abalẹ̀ dúpẹ́ púpọ̀. Mo wá kí gbogbo ẹ̀yin àlùfáà tẹ̀ ń bẹ kálẹ̀. Bàbá mi àná mi bàbá Sheikh Rahimi ọlọ́dún ọlọ́mọṣẹ́ bá ń kẹ́ yìí. Wọ́n ní kéèyàn má dagun nǹkan mẹ́ta ẹni ó bá dagun nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ó dagun mẹ́ta ni wọ́n kà ẹni ọ̀kan lèmi ó kà ní ẹ̀yin àfa ó ní kéèyàn má dagun ẹ̀yin àfa. Nítorí pé àṣẹ ń bẹ lẹ́nu àfa ọ̀rọ̀ à ń ṣẹ̀ṣẹ̀ ń kó nǹkan máa lọ ṣàkófà àfa àbọ̀wò tó nǹkan ẹni kó sọ fún mi pé mo wà lọ́dọ̀ bàbá wa gbájú romanjọ́ alọ́mọsá ìbá akẹ́wò. Wọ́n wá lọ́mọ akẹ́wò kan ní Kétu. Òun pẹ̀lú ọkùnrin tó péré ẹ̀ ní wòlíì ní Kétu tó ti kú. Ìní wọ́n di ìjọba báàlù náà di gbọ́ndùn. Wọ́n wá fi ète àtòwó tó ní. Kò jẹ́ ká fẹ́ mọ àfa yẹn mọ́. Bàbá wa dọ̀lọ̀ ní lọ́dọ̀ bàbá wọn ní bàbá ẹ̀ gbà mí. Àbá kan máa ń bẹ níbẹ̀ ń. Òmòdé gbádùn ní Kétu. Ẹ̀yin wù í báyìí ni bàbá Ṣéhù Tinubu bá wọlé. Bàbá àwọn àfa àti dénú bá ń sọ ẹnìkan ò jẹ́ kí ọmọ akéwì mi ò gbádùn ní Kétu. Ẹ̀rí tí bàbá Tinubu wí bàbá Tinubu wá gbé òkè. Ó ní Ọlọ́run ó bá já sí pé owó ní bí ń sagbára bangba ìmọ̀ ní bí ń sagbára bangba gbogbo tí máa ń bí ń sagbára tí bí wọ́n ń bọ ọmọ kéwù ọ̀rẹ́ mi dé ọlọ́run bangba ákàtí sọ̀rọ̀ àti pàtì ẹ̀yin náà máa tó ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ nígbà tó dára àwọn àfa ẹ̀yin àfa wo ọlọ́mọdé dára yìí o ẹ̀yin náà ẹ̀ sàmìkẹ́ má dára àwọn àfa. Mo wá kí gbogbo ẹ̀yin bàbá wa ẹni ọlọ́run tọ́lọ́run pálí ẹni ọlọ́run tọ́lọ́run ṣe dáadáa fún òkè púpọ̀. Ayé yìí tẹ́ wá yìí dilẹ̀ yẹpẹrẹ àfáà Jamiu ló gbé débi òun náà ló sì tó gbé wá báyìí. Olówó kan ò lè gbé yín tó báyìí èló ni ó fún yín. Àdúrà tẹ́mi máa tọrọ fúnra mi èmi á máa tọrọ fún àfẹ́ ẹgbẹ́ mi náà ní istijaba ọlọ́run kọ́lọ̀ mo fi ṣe wá lọ́sọ̀. Àmín. Mo ní lè máa dárúkọ púpọ̀ tọrọ ní òun máa lọ. Wàkílù mùsùlùmí náà tó ti lọ mo kí wọn púpọ̀. Gbogbo ẹni ó bá mọ̀ wọ́n kó máa bá mi kí wọn lọ. Mo kí representative àfáà wa
àfa ńlá òkè púpọ̀ àfa wa Sàtàrù wọ́n ní gbọ́ tó dárúkọ ẹ̀ fún mi pé Sàtàrù kàlá wà yàánà mo kì í púpọ̀ mo kí bàbá wa lókòkò àdàgbé mọ́kèfèrí nílùú wa lọ́hùn lọ́sẹ̀ ní wọ́n ti mọ àfa wa Sàkà kèfèrí ò gbọ́dọ̀ gbọ́ pé Sàkà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kan kó má fèrè tì wọ́n á kí mi ní ó bí mo ṣe mọ̀ ọ́ tún yàtọ̀ mo rò bọ́ọ̀ ti tún gbójú yìí lọ ni àwa ríra wa o ọ̀rọ̀ tá a sì sọ ó ti yé ọ ní tí òjò gbóhùn ọ̀yẹ́ tó wá fún un. mo bí àbá Muhammad Anabi onítìjú púpọ̀ tó sì tẹríba mo kí i púpọ̀ tí n bá ní máa dárúkọ yóò máa pẹ́ ẹ̀ẹ́dẹ́kùn èmi fọlọ́n kí i kọ́lọ́n ó kí i ju bí mi ṣe máa kí i lọ ẹ lápẹ̀ sáámi fún ọjà máa. mo á kí bàbá tó bí ọmọ yìí inú yín dùn nísìnyí o pẹ̀lú ògo Ọlọ́run inú yín ò ní padà bàjẹ́. ọmọ yìí ti gbé yín ga ó ti sọ yín ló kọ àfọ olórin ní wàkámọ́ àbí kọ́dé àlá bí ibú ní dùrá sàràfin kàmá àlábí rasulillahi àdínánù kám àbí àìmọye bàbá kọ́dé àlá tí gbogbo ayé wa bẹ̀rẹ̀ sí ma àṣẹ tó jẹ́ ká fẹ́ mọ̀ bí ibú ní dùrá sàràfin ni torí ọmọ ńlá tó bí àṣẹ ló fà á ó ní ẹ máa jẹ́ kó jọ ẹ lójú pé rí bẹ́ẹ̀ tọ́lá wa Yorùbá tá a máa wí pé ọlá bàbá ní ọmọ fi yan ìjọba bá ní ọlá ọmọ ní bàbá fi yan á là sí ọ̀rọ̀ wí wàláhì kò rí bẹ́ẹ̀ gbogbo òdílé Àdìnánì ẹ̀dẹ́kun gbogbo ayé mọ̀ wọ́n àbí ó mọ̀ wọ́n kò sí tó dá mọ̀ ju Ànábì wa Muhammad ó kì í bàbá ìdùnnú yín náà kò ní di ìbànújẹ́ fún yín ẹ bá ń sàmì fún ọjọ́ náà. àfáà Jamiu ó tún bọ́ dúpẹ́ lẹ́ẹ̀kan sí i. ìjọ tí wọ́n kọ́kọ́ mọ̀ ó mú rárá ti pàdé bóyá yóò máa rántí ń sìn. hòtẹ́ẹ̀lì kan mẹ́ta ń pè ní mọ́tò ẹ ti mọ̀ òjìnà sí Kaaba ibẹ̀ mú wa ibẹ̀ là á dé sí lẹ́ ń bá ń bọ̀. mo sọ wá ní múná ta ló yàtọ̀ láàrin àwọn tí ń bọ̀ bọ̀ ẹni tó wá dúró tì mí ní àmì Ọlọ́run ìgbó kọ̀ọ̀dà mi ò rí ma ó ṣe lọ́wọ́ mi lókè bóyá tí mo ma sá ọ̀dọ̀ mi níbi ìyẹn wọ́n jókòó ibi tí mo ti mọ̀ làwọn ń tún mara wa ní gbogbo ògbà bàbá ṣé wọ́n mọ̀ náà bá a ṣe fẹ́ kó rí náà là ń bà bẹ́ẹ̀ bá jó ní kéta tí ò mọ Ọlọ́run tí ò gbà fọ́lọ́run ilé Ọlọ́run máa ṣe nǹkan bá kan tí wàá sọ pé tí wàá bẹ̀rẹ̀ sí kéta rẹ̀ torí kíni ó gbà yí pé ọlá kò pọ̀ lọ́dọ̀ Ọlọ́run kò sẹ́ni tí ò lè ṣe fún àwọn anìka sọmọ ìlú kọ gbogbo ẹ̀yin bàbá wa tẹ ẹ jáfa àbá ńlá kó máa múlẹ̀ ara òkè ọdẹ máa wọlé. àwọn ńlá akí ọkú bọ̀ àwọn akí bàbá wa nà bínú náà ẹ̀dá pẹ̀lú má bínú nítorí Ọlọ́run ó yẹ kí n kí àmọ́ àsìkò tí wọ́n fún mi ìṣẹ́jú mi àkọ́rọ̀ àwọn ti fẹ́ lò tán wọ́n yá ní kí n sọ ọmọ ló kọ́ wọ́n á bẹ́ẹ̀ bẹ̀yìn àbáṣẹ́ ìyọ̀ǹda fún mi bí ẹ̀dá kùtẹ́ bá yọ̀ǹda ẹ̀ṣẹ́ sọ bẹ́ẹ̀ dáwọ́ àkọ́kọ́ ẹ bá tún wí lẹ́ẹ̀kan sí i. ìjọ mẹ́jọ làwọn máa sọ ọmọ ló kọ́ kì í ṣe ìjọ méje o lọ́rọ̀ àkàn ti gbé kàdé nísì wọn á níjọ́ keje làwọn máa sọ ọmọ ló kọ́ ọmọ akéwì mi kan bẹ ohun ti wà lára wọn ní wọn sọ ìwọ ọmọ tá a sọ ìjọ mẹ́jọ ni ò dáa Ọlọ́run wa ní kíkan náà àfa ọmọ akéwì máa bẹ tó mọ̀ ọ́n ní dọ́kẹ́ lọ́la sọ ọkọ̀ tiẹ̀ sọ̀ọ́dà sọ̀ọ́ wúlò ní ọba máa ti sọ bẹ́ẹ̀ a bá lọ ọ̀dọ̀ fìyàn àbọ̀ lọ ọlọ́rin àbọ̀ lọ Kìsì ọgbẹ́ lónìí ọwọ́ àsùn bẹ̀ ọtún sunjọ́ kejì ọwọ́ ń bọ̀ láàrọ̀ tó ọba dé ọ̀sọ̀ fún wa pé ọmọ lọ́ọ̀dún yín àwọn agbègbè ní òlọ́ọ̀lọ́ wà ló di jẹta
jọ méjì sí lọ́wọ́ nítorí pé ká owó yàtọ̀ síbà sí ká ọjọ́ níwọ̀n tó bá ti rá dijọ́ pé ijọ́ méje lọ́lọ́run lànà bí wí ìjẹ́ pé yóò dìjẹ́jọ́ nù ẹ̀ lè gbọ́n tó wọn bàbá wa jọ̀ àwọn bàbá wa jọ̀ tó sọ dijọ́ mẹ́jọ àbá jàmá wọ́n gbọ́n tó wọn àwọn tí wọ́n kú tẹ̀ bá dé sáré wọn ní sí pẹ̀lú ògbọ́n ọlọ́bí ìgbà tásẹ̀ kú lẹ́ bá wọn ẹ̀yin ọ̀lẹ́ẹ̀bẹ̀ bá tó wájú kẹta tá a bá wo sáré yẹn ti fọ́ pẹ́tẹ́ pẹ́tẹ́ sẹ́yìn lẹ́ wa mọ́ èyí tá a ó sì rí gẹ́gẹ́ bí a ṣe sí ká máa béèrè lọ́wọ́ rẹ̀ pé sí àbúrò rẹ̀ so yìí ní ti gbogbo ayé gbọ́nu Facebook ṣé ẹ ti pẹ́ràn bóyá mẹ́wàá ẹran ti délẹ̀ bí. kí lè wí. ee o wọn lè tọ́ lọ́nà ọmọ yìí ẹ̀ ní àlàáfíà sí àwọn adarúkọ ọmọ ọ̀hún. bẹ́ẹ̀ ni ó sọ wọn adarúkọ ọmọ ọ̀hún sẹ́bí ìsúmọ̀rọ̀ bí kàlàkà. bàbá wa ṣe ìdásàlá àti rahmatullah iná máa ń fún anákàlẹ̀ bẹ́ẹ̀ yóò bá kọ́kọ́ mọ́ wọn kú. ìjọ náà lọ́hùn. èèyàn ló wí pé ọmọ máa kú bàbá ní ọkọ̀ ní kú mọ́ níta ẹ̀ máa kàrí gbogbo ẹ̀ níta ẹ̀ wá wà sí mo gbọ́n ni níyàn náà bá wà ní ẹnu bàbá náà mo fi gbọ́n ni. àwọn àkàṣà bíi sùmọ̀rọ̀ bí kàńgbàtà bá débi súnmọ́dà àmútú fi à ẹ̀yìn ẹ̀dá lámàlì fún yẹn kú àwọn aníwà yá dábàá darúkọ ọmọ tá a sọ yóò sì máa yé lọ ni. àbá fọkàn balẹ̀ ọmọ rẹ̀ ó yẹ ìwọ tí wọ́n yẹ ẹ dákun tá ń yẹ sọ́dọ̀ ọ̀hún tí ó kú ni yóò yẹ ọmọ yìí ọlọ́run ó yẹ ọmọ yìí kò ní í kú kéke kò ní í kú lágbà ó ní kò bá darúgbó ẹ̀yin náà sáà àgbáyà kan arúgbó yàtọ̀ àwọn akasẹ́ bíọ̀ ìwọ́n máa kà á àmọ́tọ̀ máa ń tí ń débi súnmọ́ láyà mú tùmọ̀ dédéédé ọ̀ àfọlámálẹ́ fi má wí o tọba tí wàá ní wọ́n yà àyà ìlú ìdárúkọ ní tí a ń pè ní tí ó yà àyà o. bóyá. bisimilayi rahman rahim sabbi isma rabbika al-a'la alladhi fasawwa walladhi qaddara fahada walladhi akhraja al-mar'a faj'alahu ghufaan ahwa. sanuqri'uka fala tansa illa ma sha Allah. إنه يعلم الجهر وما يخفى ويسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها. ويا داعي dáyé ló korúkọ ọmọ ẹni tí ń kéde tí ń sì pèpè sójú ọ̀nà ọlọ́run. ẹ bá gbé kí ló pè é. wàláyé ọlọ́run jọmọ náà ń tẹ́ dáyé. wa man ahsana qawlan mimman da'a ila Allah. dáyé bàbá dáyé bàbá dáyé bàbá dáyé. Ànábì ló fi jọ da'a ila Allah mustamsikuna bihi mustamsikuna bihablin ghayra munfatimi mustamsikuna bihablin ghayra munfatimi. Allahumma. Ọlọ́wọ́ abẹ̀rẹ̀ ọlọ́wọ́ pẹ̀lú orúkọ rẹ̀ tó jẹ́ orúkọ ààyè tó sì máa lọ bẹ́ẹ̀ gbére. Ad-Da'im. Tí ó máa lọ gbére. Ahyi ibnana. Ọlọ́wọ́ mọ́ṣábà yí ọmọ wa tèmi. Ibna Muhammad Jami. Ọmọ Sheikh wa Muhammad Jami. Ahyihi hayatan tayyiba. Ọlọ́wọ́ mọ́ṣábà wa yé ní iye tí ó jẹ́ iye tó máa. Wa tawwil umrahu. Ọlọ́wọ́ mọ́ṣábà kún ní ẹ̀mí. Ma'a al-'afiyati Pẹ̀lú ad-da'ima. àlàáfíà tí ó máa bẹ̀ lọ gbére. Wal khayrati Pẹ̀lú al-kathira. àwọn òre tí ó máa tẹ̀lé òre. Allahumma. Ọlọ́wọ́ bá o mọ́ṣábà gbà bẹ́ẹ̀. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين آمين. ẹ wá dé ká ṣe kúló ọlọ́run fún gbogbo àwọn àlùfáà tó kọ́ àlẹ́kọ̀ọ́ bàbá wa ṣe ní hàdù ṣe ahmadu nínú ṣe bàbá Kamaluddin àti gbogbo àwọn àfáà ní kọ̀ọ̀kan kúló ọlọ́run lápapọ̀. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. ẹlẹ́kùn ẹja bí ọlọ́run tóbi orúkọ ọmọ náà máa jẹ́ dáhìn ìdájọ́ wí jẹ́mọ́ Ọládèní Agbọ́láhàn Àtàndá Òkìkíadé Ọlámídé Ọlákúnlé Adébáyọ̀ Ayọ̀mídé Abíọ́dún Abọ́lájí Àrẹ̀mú Ṣekúnọlá Ọpẹ́yẹmí Tréyọ̀ àwáyé wá ṣe rere tálàáfíà ọ̀kínbalóyè ẹbí olóńtóbi jama Allahu Akbar. akí bàbá wa Mawlana Sheikh Fadilatu Sheikh bàbá wa àgbà tí wọ́n bá wa sọmọ lóko Masha Allah. Ọlọ́run jẹ́ kẹ́mi yóò kún fún wa. Àmín ya Allah. Ọlọ́run jẹ́ kí a rí pẹ́ o. Àmín. La hawla wala quwwata Illa billahi al-aliyyil azim. bákan náà tún kí ìwọlé àbàbá wa dọ́kítọ̀ Dr. Abbas Túndé Abdulaziz Al-Ideri. Adamallahu hayatakum. Ọlọ́run jẹ́ àrí bàbá pẹ́. Àmín. Mudiru Markaz al-Ulum Alágbàdo. Adamallahu ibi hayatakum. tí àti wá Ọlọ́run jẹ́ bàbá pẹ́ o. Àmín. Tọ́ Sheikh Jamiu wọ́n fẹ́ gbowó kọ ọmọ tí bàbá gbé jáde. wọ́n sì fẹ́ gbowó kọ ọmọ fáwọn àfáà. fúnra wọn ni wọ́n wá ṣiṣẹ́ àmọ́ mo fún yín tẹ́jú mẹ́wàá. ẹ bá ná Muhammad Sallallahu alayhi wa sallam. ẹ̀yin lẹ gbèsè lébi lọ́wọ́ wọ́n wá fún yín 10 minutes. àwọn abẹ́ bẹ́ẹ̀ mo kí àfáà Sheikh Suleiman Al-Misri. Adamallahu wọ́n wá hayatakum. kí bàbá wa gbà ẹ rí i pé àwọn kan bí wọ́n ti dé là ń yọ àga sáàrin nínú àwọn tí wọ́n dé ta yàgá sáàrin àfáàlẹ́ ìjìbò lẹ́yìn ń sá kíbu ìràwọ̀ tó lágbàá. Masha Allah. bàbá wa gbọ́ ọlọ́dún yára yín pẹ́ o Àmín. ọlọ́dún yẹ́mi yín ogún Àmín. káfí nǹkan ṣàláfíà yín Àmín. la hawla wala quwwata Illa billahi illa billah. ẹ̀dá gbogbo àwọn bàbá tá a ń dé náà là ń kí ilé ẹ̀yọ kọ̀ọ̀kan gbogbo wa là ń kí ilé ẹ̀yọ kọ̀ọ̀kan Sheikh Abdul Qadir Hafizakumullah wa ra'akum. Àmín. tọ́ nísìnyí bàbá wa mi ọlọ́run wọ́n bá wa ṣe iṣẹ́ náà nísìnyí bàbá ni wọ́n ṣiṣẹ́ náà fúnra wọn. Masha Allah. bàbá wa Ayatullah bàbá dáhìn Masha ẹ gbọ́dọ̀ Allah. tóbi dáadáa. Allahu akbar. Alhamdulilayi inú mi ní dùn o Alhamdulillah. inú mi ní dùn o Alhamdulillah. inú mi ní dùn o Alhamdulillah. inú ẹni kì í dùn kápá amara o. Masha Allah. So oríṣiríṣi atẹ́gùn oríṣiríṣi ìjì oríṣiríṣi òjò ṣùgbọ́n èyí ó wù á wí Olúwa ní ọ̀sẹ̀. Allah. Alhamdulillah. Èyí tó jù wá lọ. Mo ti sọ lẹ́ẹ̀kan mo ní kọ́ bá ń sẹ́yìn àgbàlagbà kọ́ bá ń ṣàdúrà kọ́ lọ́mọ fi mí lójú tì yín. Torí wọ́n fẹ́ lè pé ṣe bí àwọn afá fẹ́ràn rẹ̀ mọ̀ràn bí wọ́n wá rí kankan ṣe ní. Torí pé alágbára lọ́lọ́ wàá lu iná yóò rìn jù a sì yóò wù sí ni. Èyí tí wọ́n ń ṣe yìí ń dá aládàá náà ọ̀dà àdóní tí ó fi wá di lọ́la tí ó fi di láéláé ẹ bá ń sọ fún kọ́ máa dá a lọ. Àmín. Ọmọ yín tí ẹ sọ ló kọ ọmọ dá yìí Muhammadu Daayi Allah olùgbèsè ojú ọ̀nà ọlọ́run bí bàbá ti wí Ọládèní a sì bẹ̀rẹ̀ sí ní ká ní o ọ̀dà mi ọlọ́run pẹ́pẹ́ ti sọ Ọládèní wà lónìí ẹ tún rí ẹjọ́ dà mo dúpẹ́ lọ́dọ̀ gbogbo ẹ̀yin bàbá mi lẹ́ẹ̀kan sí mi ò lọ́rọ̀ sí
dáa. Allahu. Gbogbo ẹ̀yin tí ẹ wá pọ̀ Ọlọ́run lé lára àdúgbò dúpẹ́ lọ́dọ̀ yín o. Alhamdulillah. Àtàwọn ẹjọ́ tó dé lásìkò pátí òwe yìí náà kò dúpẹ́ fún wa. Ẹ sáàjẹ ká àwọn ẹ̀mọ̀ lọ́dọ̀ àwọn àbá ọ̀bẹ adékèwé ni àbí ká pa ìjókòó dàbà bá ṣe tán gbogbo ẹ̀ náà ní agbàlérò. Èmi ní kọ́kọ́ ṣáájú mo fẹ́ ká gba owó orúkọ mo fẹ́ ká gba owó bí ẹ̀ẹ̀mejì abẹ́ ẹ̀mẹ́ta ká ṣe ní sọ̀rísọ̀rí kọjọ ká gbowó orúkọ ọmọ tí àwọn bàbá gbé jáde nísìn ìpín àkọ́kọ́ tá a bá tún débi táwọn afá tọrọ àlùbáríkà lọ gbá àwọn tí a gbàgbọ́ pé wọ́n fẹ́ẹ́ dé wọ́n ti dé ní irú àsìkò ní pẹ̀lú ògbọ́ ọlọ́run àgbàgbé láàrin ìṣẹ́jú mélòó kan sí wákàtí kan nísìnyí wọ́n gbọ́dọ̀ tí máa jọyìn wa àwọn àlè kan gba owó àlùbáríkà lẹ́yìn àgbàlagbà bá tọrọ fún wa ṣùgbọ́n owó kọ ọmọ mo fẹ́ kó ní fígọ̀ tí ó dáa tí ó sì rọrùn lọ́dọ̀ tèmi ẹ̀dẹ́gẹ ṣáájú ẹ̀dẹ́gẹ bí ọkọ̀ fi 100,000 naira sí owó orúkọ ọmọ. Allahu. àwa wo bí tá a lọ bóyá 500,000 lọ́lọ́run bá wa tì wá dé ṣùgbọ́n pé agbókò ọmọ jáde kò gbọdọ̀ less than 500,000 naira. Èmi ti gbé 20% equivalent to 100,000. Allah. Ẹni ọ̀nà ọlọ́run lọ́wọ́ lára mi àti 100,000 lọ́dọ̀ mi. Ọ̀ya agbájẹ́dà alájìgá nídà ẹja ṣe jájá gáàrú. À ń lọ 500 tó kéré jù pé wọ́n gbó kọ́mọ jáde sẹ́yìn àwọn ọ̀fẹ́ jáde lè ṣe ká kọ́. Allah. Látọ̀dọ̀ àbáyọ̀mí àrẹ̀mú agbájé àjẹkọ̀sí 20,000. Ó ti máa ń gbé lọ́nù báyìí máa lọ fún àbọ̀. Àti ní 20 ó di 120. Allah. Ọ̀ya gáàrú bísímilà. Látọ̀dọ̀ alájí wa gáàrú Lukman 50,000 naira. Allah. Owó pé àwọn àgbàlagbà gbé orúkọ ọmọ jáde. àti ní èlò 170 èlò ni. Látọ̀dọ̀ alájí wa Gani Obalaji 10,000 naira. Nínú owó kọ́ ọmọ fígọ̀ ni ọmọ fún mi. Ó di 180,000 170 plus 10,000. Musba 10,000 ó lè lo 190 èlò ni. Alájí wa Idakari 20,000 ó di 210 èlò ni. Alájà wa Rosemary, God bless you. 15,000. 225. 225. Alájà wa Aji Ibrahim Mainama 5,000. 230. Ọ̀ya. Ọ̀ya. Àṣẹ ń dínà jì lọ́wọ́. Ẹ má dojú jì mí o. 50,000. Bàbá Gàrú ní owó kọ́mọ. Wọ́n ní. Ọ̀gá ńlá 10,000 naira. Ó di 240. látọ̀dọ̀ àwọn almudir látọ̀gọ́ máa sọ àwọn alájọsẹ̀ ibi dáadáa ni ẹ̀ 5,000 naira. 245. 245 you sure? Èèyàn dáadáa rẹ nìyí wọ́n dálé ìwé ilẹ̀ lálẹ́mọ̀ sọ Metric Victory School building ńláńlá mẹ́ta ni wọ́n dìtẹ̀ mọ́ wọ́n rán lọ ẹ̀wọ̀n wọ́n parọ́ mọ́ kí ló fà ó bẹ̀rẹ̀ ilé ìwé náà pẹ̀lú ọmọ 25 bí ọdún èlò kàṣẹ́ ìkúrò aláìpẹ́ yìí nísìnyí ó ti wá ní ọmọ 6,000 ó sì ní jíjà tí ń kọ́ ọmọ bíi 70 wọ́n wá dá a láàmú torí pé ilé ìwé rẹ̀ private school ó sì ní kí wọ́n máa wá kà á lọ́fẹ̀ẹ́ tí ń sì san owó jíjà 70 bíúdì mẹ́ta ńláńlá ó tún wá ní school bus wọ́n fi ń kọ́ àwọn school lọ́fẹ̀ẹ́ ọkà wa ní kó ọmọ sukùl ọ̀sán 15,000 lọ́dún kò ń ṣe ní táàmù 15,000 lọ́dún inú ẹ̀ ni wọ́n tún fún wa ní tẹkisibúùkù àtàṣọ sukùl ojú eré mọ̀lẹ́ni pé ṣe dáadáa ẹni àdúrà ni o ẹ sábà ń bọ̀ lọ́wọ́ torí gbogbo sáfù ìbọ̀ wọn lọ́wọ́ kárí ibo la kàwé dé 245 plus 5,000 250 ẹni ọba lọ́wọ́ tó ṣe àná ṣe ètò 5,000 lọ́dọ̀ ṣe sẹ́ni 5,000 Abubakar Albarka 5,000 260 alolagba 5 plus 5,000 265 wọn kà mọ wọn máa ní kọlẹ. látọ̀dọ̀ ọ̀rẹ́ mi olóríire àgbà níjọ́ ọ̀nà ọ̀yájọ́ Friday àti Thursday ọ̀ 10,000 275 payment 10,000 285 èlò ni 5,000 290
ẹnjìníà tó bá mi kọ́lé ní òun ní kọ́ mọ́sálásí ilé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní tó bá kọ́ lọ́ba à ń kọ́ lọ́wọ́ kúrò àti serúfù àti sẹ́dẹ́kì gbogbo ẹ̀ ẹnjìníà òun lọ́kọ́lé òun ní kọ́ mọ́sálásí 10,000. 300. àwọn ọ̀sẹ̀ wà olùlàgbọ̀ tó rẹ̀ ló ọ̀rọ̀ àdàkí bla ṣáfì. olùlàgbọ̀ àfàwà sẹ́kọ̀ mọ́tì láwẹ̀ 5,000. 305. alájà wa sọ́run kẹ́ 5,000. 310. olórí rẹ̀ dáadáa yìí èèyàn òní sàgbákò 10,000. 320. 320. tọ́tàlí 2,000. 322. Muhammad Kasim 5,000. 327. 327 ọ̀ya ayà oníkùnkùn báyìí kọ́. àwọn bàtà yóò súnmọ́ bí pé mo lò dání. ọ̀ya àkóso alájọ ajé oyè ẹ̀ máa bọ̀ à ń gbowó ọlọ́wọ́ ayé ni 327,000. àtúwálé lò 327,000. 327,000 naira. alájà alájọ oyè bàbá yìí gbogbo ilé tá a kọ́ yìí àti mọ́sálásí débi tá a kọ́ dé bàbá ti ń ta ni fún mi ní àwọn ilé ìgbà ti kó láti ara ni lẹ́ǹtì kan lọ́dọ̀ ẹlòmí mo lọ bá àwọn náà sílé láìpẹ́ yìí 10,000. 337. 337. alagala síríìtì rẹ jókòó yìí ògùn ẹ̀ ń sàlẹ̀ gbọ̀n yìí ní mọ́sálásí wa akọlọ́ wa ti dẹ́ka ti ń ṣe òkè àwọn sí ọ̀yà sàtàrùbà àwọn ni wọ́n níbẹ̀ ọwọ́ àwọn tí wọ́n fi ń ṣe òòṣà ni mo ti rà á ilẹ̀ ìlú ni ògùn àjọbọ ni wọ́n ń ṣe lérí rẹ̀ wọ́n ti ń gbé ajá fóògùn wọn ní bíbẹ́ kan ọlọ́jà wákẹ́wà dèdè ọwọ́ mímbà ní ibi kíní ajá ń bọ́ sí ọ̀rẹ́ o ti bọ́ sí ibi mímbà ní. mọ̀lẹ́rẹ́ àrẹ̀kẹ́ wí láti sàṣà àwọn ẹ̀dá yìí níwọ̀n ṣé o rẹ̀ kẹ́ láàyè alẹ́ Muhammad 10,000. 347. àná mi ọkọ àti mi nù 5,000. 352. àbá ilé òtún fún mi 10 minutes ṣiṣẹ́ kí n kọ́ àbá ọ̀rọ̀ ìlú tó ní kí n lọ 10 minutes ó lóun fún mi 10 minutes mo dá a padà. 352,000. 352,000 10,000 plus another 10,000 362. alakala àwọn akọ́mọ́sáàsì lọ ẹ̀dá kẹfà bẹ̀rẹ̀ ẹni ọba lówó tó ṣe àná sọ̀rọ̀ ọ̀bọ̀ kódà kó ṣe 1,000 àti wà ní 362,000 àwọn 138,000 138,000 at least 500,000 naira owó pàǹkó kọ́ ọmọ jáde. bọ̀dá mi ẹ̀gbọ́n mi ni alakala ẹ̀gbọ́n mi kejì àwa mẹ́rin ni lọ́dọ̀ màmá wa àpọ̀ lọ́dọ̀ bàbá wa o ẹ̀gbọ́n mi kan ni àwa mẹ́rin ni broda Lukman broda Musadik ní àwọn àti broda Abdulgafar ẹ̀gbọ́n tèmi tẹ̀lé àti èmi broda Jamiu 1,000 lọ́dọ̀ lọ́mọdá mi 1,000 64. 1,000 65. 1,000 6. 1,000 7. 1,000 68. 1,000. 69. 369,000. Gba àwọn ọ̀rẹ́ ẹjọ́ bàbá ọlọ́mọ ni. 370. Àbá ọlọ́mọ pẹ́ bẹ́ẹ̀ 1,000. 370. Àbá Suleiman àwọn ọ̀rẹ́ bàbá ọlọ́mọ tó yẹ kó máa náwó látàárọ̀. 371. 371. 1,000 mi. 372. 1,000 mi. 73. 1,000 ẹ mọ̀jà lè jẹ parí. 74 plus 1 75. plus 2 70 78. Àbí 77 78. 79. Avant les digo, ẹ má rọ ṣẹṣẹ àmúlò fún gbé màgbà 79 la wa plus 5,000 84. Oh Maulana An-Nafi al-Mubarak 10,000 naira 394. An-Nafi al-Mubarak Ojulari Asmas 2,000 396. 1,000 Lamara Abidjan 7,000. Lamara Wodi 1,000 399. 99 400 400,000. látọ̀dọ̀ bọ̀dá mi bọ̀dá àgbà ní gbogbo wa yìí àwọn Sanusi akóra wa pọ̀ dáadáa ẹni tí tẹ kọ́nẹ́tọ̀ wa ni tí ó bá gbọ́ pé wọ́n ní ọmọ Sanusi kan bẹ ní kútu èjì yóò kọ́ wa lọ yóò wá pé àwọn mọ̀lẹ́bí rẹ̀ kan náà tó ń bẹ́ bí báyìí yóò wá jọ ẹ̀wà papọ̀ àfọ àwa pé kọ́ èèyàn ni mọ̀jì wọ́n bàjẹ́ mọ̀lẹ́bí wa ni 5,000 naira 405. 405 406 406. ṣùgbọ́n tí mo wá lẹ̀ kan àdúgbò lọ́wọ́ 406 408. 408 409. 410 11,000. 411. 412. 412 413. 15. 16.
18, 19, 20. ẹ ṣe sá àwọn bàbá wa láti gbógìlà ni gbogbo àwọn gbógìlà kan wà yìí àtàwọn láti kí àti fún wa. 21, 420 1,000. I need 79,000. bàbá gbogbo ilé mi gbàgbé ọ̀yìn dání lórí ìgbẹ́ ẹ̀tún ní kọ́mọ yóò lálùbá ní kàṣí náà ni bàbá mi àgbàdo ń bẹ ní 2,000. 23. kẹ́lẹ́ mọ̀ bá wà fún àwọn náwó pásọ̀ náà pásọ̀ ládùúgbò wa ni àwọn pásọ̀ ń bọ̀ bí dára náà pásọ̀ ládùúgbò wa ni yóò wí báyọ̀ jà gbogbo wa ọ̀rẹ́ wa o oúnjẹ Christmas àwa jẹ́ o ajẹ́ tèsí ajẹ́ tọdún ìkàkọ̀ sọ àwọn àtúnjẹ tẹ̀mí o. 24,000. 26,000. Mùdírù láti àjà mọ̀lára alimọ̀dírù láti àjà wọ́n fi 2,000 wà lùbáríkà ọmọ wálẹ̀. 28. 28. ẹ̀gbọ́n àpọ́nlé ní gbogbo kan 2,000. 30. 430. As Muhammad Tawfiq one of the years 2,000. 432. 432 baba olórí ọmọ kéwú bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ti jọ wá àjọ bàbá ẹ̀ jọ wá àjọ bàbá báyìí ni bẹ́ẹ̀ ti mú olórí ọmọ kéwú wá lónìí ọkàn mi sì balẹ̀. 433. 433,000. Atapawi afa atapa Abubakar Sadiq. 435. 435,000. 436. 436,000. 438. Sheikh Mulku Suleiman. 438. Now 439. 50. 450. Odekunke bàmí ti pèmí ọlọ́run bọ̀ wọ́n dé. 460,000. Bàbá mi Odekunke Amẹ́ríkà gbọ́ ẹ̀ bá ṣe jọ jẹ́ ni. 460. 460,000. Bàbá Kazeem. 462. Olé aládùúgbò kan lọ́jọ́ ọdún wa mọ̀lẹ́bí ni wa. 462,000. Owó kan ma 462. Àjísàbí àfa àwọn alátìbánà tí mi mọ̀ àwọn amósùnù. 464,000. Sheikh Yazadar Usturni, Yazadar Usturni. 446,000. Bọ̀dá mi ẹ̀rí náà mọ̀lẹ́bí mi tó mi. Náà mọ̀lẹ́bí mi tó mi. Àjọṣepọ̀ wo ni wọ́n kó pánù náwó yìí. Ẹ̀rù yóò rò pé mi mo ní owó tó owó tí ì ṣe ni. Wọ́n bá dùn tì í ni. Bọ̀dá mi 5,000. 451,000. Sheikh Karama 1,000. 52. 50. Five. 2, 3. 55,000. Ó yẹ lọ. Ogun Ẹ jẹ́ àpò 45,000. bí ọ̀rọ̀ yìí owó tí táwọn tó a bá yẹ fún mi. Ogun 55,000. 55. Ẹ jẹ́ àbúrò ṣe. Nínú àwọn tá a jọ tí àjọṣepọ̀ wá jìnnà jù bàbá yìí bẹ́ẹ̀ kan bẹ́ẹ̀. 457,000. AY Adnan, Chief of Staff 1,000. 449,000. Chief of Staff. 449,000. Ẹ dákun ogun 51,000 yá tó àwọn. Ká àfọlẹ́ ká má fi ọ̀rọ̀ owó ìdílé àsìkò. Wọ́n àgbo ti ṣe owó ìka. Ogun 40. Káàtì ẹ̀ lóṣèlú 500. Táwọn èèyàn míì tí ń retí bá dé dáadáa. Yóò wá 461,000. yóò ṣe. Àwọn àgbàlagbà àkẹ́rọ tó dé. Àwọn bàtà ìwà àgbà kí lọ́wọ́ mi bí abalẹ̀. 461,000. 461,000. Ẹ̀mí yóò kún àwọn yóò alábàbí jáde. 462,000. Ẹja ara òde ẹni kọ́kọ́ fún alówó kan. 462,000. Wọ́n yá Bọ́ládé 462,000 owó pa kọ́kọ́ wọn jáde. Ẹja ti ẹ̀rá òde sí ní Ogun ọkọ̀ àti 38,000. ọkọ̀ àti 8,000. Ẹgbẹ́ bọ́ọ̀sì jáde kó yára kó yára. Kọ̀yẹ́ kí n sọ kankan bíbẹ̀ ní owó kọ́ ọmọ tí bàbá bí yára. Dáyì lásán ọmọ. Dáyì. 464,000. Ó di 30,000 báyìí. 170. Oní àwọn ọ̀pẹ́ mú bẹ́ẹ̀ ojú fòlù. Ọmọ máa dọ́jú sí dàrú. Máa fọ̀tá ẹ̀. Ó ti sẹ̀ sí ẹ̀ka láti ẹ̀ka mú kan mú. Ẹ bá jọ ọjà pé tèmi yóò di agbọ̀n náà. Káwọn afọ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀. Kó máa ṣàdúrà. Ákàlà àkókò ẹ̀ bàbá mi. Wọ́n máa pè wá nísìnyí. Oníṣẹ́jú 5, oníṣẹ́jú 10. Àwọn mẹ́wàá yẹn, àwọn mẹ́ẹ̀ẹ́dógún yẹn, àwọn yàtọ̀ squad yẹn, àwọn àlùbárà ànàfi squad yẹn. 10 kó
máa lọ bẹ́ẹ̀ lérí oko ọmọ dáyé wọ́n máa sọ̀rọ̀ lé wọ́n máa ṣàdúrà lé gbogbo ẹja máa dà á lè báyìí ká máa sá ẹ̀sà kà máa ṣàdúrà ẹ̀ máa tọrọ àlùbáríkà fọ́ọ̀mù fún mi fún gbogbo ẹbí mi àwọn aládùúgbò tì mí níbikíbi ẹ̀dá pẹ̀lú bá a ṣe bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbà wọ́n fa wọn ká gbọ́dọ̀ máa tọrọ àlùbáríkà táàfin débi ètò owó ẹlẹ́kẹ̀jì wàá wájú owó ìlú ni kí nǹkan sọ ẹ̀ẹ́dẹ̀kọ́ra ń dọ̀bù yìí náà á ń kọ́ra bẹ́ẹ̀. Abẹ́ ẹ̀rọ rẹ̀. Ọ̀ya ẹ̀rọ dọ̀bù lọ́wọ́. Ó Aláàfin. Àyíwá. Múlálé 70 la. Ọ̀ya ẹ̀ lọ síbẹ̀. Ó di látọ̀dọ̀ Aláàfin. Àfàgbà gbogbo lè yí. 75. 45. Khalifa 2000. 77. Alágbàjọ. Alágbàjì. 79. 1000. Ẹ kọ́ lọ gbọ́dọ̀ tí o bá ń sá lọ́nà mi mọ́ ẹ tura ọ̀nà ẹ sájà tó gbogbo ilẹ̀ sàmàsàmà ẹ lọ géètì ẹ bí lọ a sì owó mi ò gbogbo la tó gbogbo ẹ àdúrà ẹ dákun ẹ sàṣàdúrà gbogbo dáhùn yẹn wí ọlọ́run jọ sẹ ẹ sájà pẹ̀lú abẹ lọ wọn náà pè lágbẹ̀kẹ̀lé ìní gbọ̀dá ìní kọ́lọ́fíkà ìní kan ṣe débi kọ́lọ́hún ní sì ṣe dédé ẹ sábà ń bẹ̀. ẹbí ọlọ́run tóbi. Allahu akbar. láti ṣe tán la máa sọ kí mo kí àfa tó ṣiṣẹ́ tán nísì ṣé n kí bàbá sáyé. Mọ̀lánà Sheikh Jabir. ẹ bá ń kí àwọn àgbàlagbà. wọ́n ní kí n kí gbogbo àwọn àgbàlagbà. Masha Allah. bàbá Hanafi ọlọ́run jẹ́ mi yóò gùn. Amina ya Allah. ọlọ́run jẹ́ àrí pẹ́pẹ́pẹ́pẹ́. La hawla wala quwwata. láti ṣe tán la máa sọ kí àfa tó ṣiṣẹ́ tán nísì ṣé n kí bàbá sáyé. Mọ̀lánà Sheikh Jabir. wọ́n ní kí n kí gbogbo àwọn àgbàlagbà. Masha Allah. bàbá Hanafi ọlọ́run jẹ́ mi yóò gùn. Amina ya Allah. ọlọ́run jẹ́ àrí pẹ́pẹ́pẹ́pẹ́. La hawla wala quwwata. Illa billahi al-aliyyil azim. tọ́ ẹni ó bá tó bá ka kó náà náwó ilé o bẹ̀rẹ̀ yóò ti mọ̀ pé àmì ọlọ́run gẹ́gẹ́ ni Sheikh Jabir ọlọ́run kò sànù aláyì owó yẹn kú èlò gbogbo ó kú 20,000 alájì àti bàbá agbádé ìdí ògbélé kan á sọ̀rọ̀ sẹ́ẹ̀ kì í sọ̀rọ̀ dànù ẹ gbọ́dọ̀ tóbi jama. Allahu akbar. ẹ̀yẹ fẹ́ mi 5,000 ó yá bisimilá bàbá agbádé 5,000 bàbá agaaru náà wọ́n palí ẹ̀ tí wọ́n palí ẹ̀ dé ẹ gbọ́dọ̀ tóbi dáadáa. Allahu akbar. bí sọmọ yín gbogbo 5 rèé bí ẹ bá ń wá sí òjàmì káàkiri àwọn sí òjàmì kẹkẹ yìí sí òjàmì rèé ṣé ẹ máa ń lo portfolio wáyé sáyìn máa gbé nǹkan jáde. ẹ wá ló Muhammad Sallallahu alayhi wa sallam. ẹ ti gbé kó pọ́ọ̀sì kékeré ó ti di ńlá bàbá agaru ó kù 10,000 wọ́n ní kí 10,000 náà ó máa bọ̀ lẹ́ẹ̀kan náà owó yìí ti pé 500,000 naira ẹ pariwo lọ lẹ́ẹ̀kan náà Allahu akbar. ẹ tún pariwo lọ lẹ́ẹ̀kan sí. Allahu akbar. bàbá wakil muslimin ilẹ̀ yóò bá 5,000 bàbá agaru 10,000 owó náà ti lé ó di 505,000 naira. Allahu akbar. ẹ dákun ẹ jẹ́ gbé ọlọ́run tóbi dáadáa Allahu akbar. ẹ gbé ọlọ́run tóbi dáadáa lẹ́ẹ̀kan sí. Allahu akbar. tọ́ nísìnyí báyìí a fẹ́ lọ sí ọ̀dọ̀ bàbá wa Hanafi Adama Allahu hayatakum. ọ̀dọ̀ yìí là ń lọ báyìí nísìnyí. Masha Allah. ọba tó ti pariwo yín ti dáadáa ayé ti gbó kọ yín anabi náà máa tọrọ àdúrà kan ìmọ̀ bí ẹ sàmì rẹ̀ àti gbogbo àwọn afọ àti wọn jòkó Ẹ ṣé o. anabi ní Allahumma inni a'udhu bika min su'il qadar ní kádàrá abúmọ̀ jẹ́ òkò lébi lórí. Àmín. àwọn sábẹ́ ní atakhafu ya Rasulallah wa anabi tún bẹ̀rù ní anabi ní wa ma yu'minuni kí ni wàá fi mí lọ́kàn balẹ̀. Allah. wa inna al-quluba bayna isba'ayni min asabi'i ar-rahman yughayyiruha kayfa yasha. Allah. gbogbo tí ń jẹ́ oríire ọmọ yẹn á ní ọmọ ní ka ọlọ́run méjì lọ́wọ́ báyìí tó bá yí báyìí yóò dorí ikú tó bá ṣe báyìí yóò dorí rẹ̀ padà. Allah. oríire títí bẹnu ayé yìí tó ti kalẹ̀ ọlọ́run má jẹ́ ó jáde náà rà. Amina ya Allah. ẹ ṣe amina fún wa. Amina. ẹ tún ṣe amina lẹ́ẹ̀kan sí. Amina ya Allah. bàbá ní kí n kọ̀ bálà máa là. ọlọ́run jẹ́ àrí pẹ́ o. Amin. aṣàfihàn bàbá bàbá kan jò ní ṣe ní napa. fadal sáà gbọ́ fadal rí ni ẹ wọ ọlọ́run kó sànù ọjà ni. Ya Allah. akí àbá aláàfin almarhama
Al-Marhama International. أدام الله ọlọ́jà ìgbẹ́ mo tún kí bàbá wa Mudiru Síjòkó bàbá wa Dr. Abbas Tunde Abdulaziz Al-Ideri أدام الله ọlọ́jà ìgbẹ́ bàbá pẹ́ o. آمين. وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه سميع عليم إن الذين اتقوا إذا مسهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويريدوا أن يخدعوك فإن حسبك الله هو الذي أيدك بنصره وبالمؤمنين وعلم بين قلوبهم لا وافقت ما في الأرض جميعا ما لم بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين آمين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا غير المغضوب عليهم ولا الضالين آمين. اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم صلاة كاملة تامة جليلة مقبولة دائمة بدوام ملك الله على النبي الجليل الذي برز بسورة الجلال وطلع بسورة الكمال وزار بسورة الجمال وفاز بنيل السؤال من رب الجليل كل من عليها فاني ويبقى وجه ربك ذو الجلال والإكرام عدد كل من برز وطلع وزار بسورته وما حوت عليه وعليها ذو الجلال والإكرام وعلى آله حق قدره ومقداره العظيم صلى الله عليه وسلم. ẹ̀dá kò torí Ọlọ́run àti ti ìfi ọ̀rẹ́ yín bẹ̀ yín oníṣẹ́lá ní Muhammad sallallahu alayhi wa sallam. mi ò rọ́gbọ́n dá sí ni àmọ́ a lè sọ pé ikú àkúpọ̀ tó fa kí ọ̀kẹ́rẹ́ ó gbé tán lẹ́gàlà nínú àpò ìyẹn ò sọ wọ́n dẹgbẹ́ ètò délódé bí a bá tó àwa ayé sí sáfù kan náà báwa yìí bá jọ wọ agbádá bákan náà bàbá jọ wí láwà ní bákan náà kóró báwo lẹ́nu ọmọdé tó bá sọ wípé ọmọ ọlọpàá ẹni ò tó bàbá ẹ ṣé bàbá rẹ sùn pa ni òwe Yorùbá tí mo fẹ́ pa yìí mo ti jẹ́wọ́ pé n ò sọ́ra mi dẹ́gbẹ́ yìí àmọ́ mo bẹ̀ yín ló kọ́ Ọlọ́run mo fi ọ̀rẹ́ yín àná Muhammad bẹ̀ yín gẹ́gẹ́ bí ààyè yín tẹ́ ní níwájú Ọlọ́run àti ibi tẹ́ ẹ bá dé tọ́lọ́run ṣe sọ́ra rẹ̀ di ọmọọṣẹ́ fún yín
ọ̀tọ̀ ní mahbubu ọ̀tọ̀ ní habibu. Mo wá bẹ̀ yín bàbá ẹ̀dá Ṣéèrù Amadu ní ọmọ nọ̀wá ní kẹ́rà àtúnbàbùkàwéyà ilé ike olórúkọ wà ní kí sáwọn alálìfù ti kọ́ ẹ̀dá kò mọ bẹ̀ yín ipò yín mo fi bẹ̀ yín ẹ bá wa pariwo ọlọ́lẹ̀ kan náà. Mọ̀lánà Ṣéhù Musa Yahya Agboola Ọlọ́run kó jẹ́ ká rí i pẹ́. Àmín. Bàbá wa nàmbá yẹn ní àti ìkan nínú àwọn wòlíì Ọlọ́run tó ti yanjú àdúgbò yìí kí wọ́n tó gbèrú wa yìí. Allahu Akbar. Bàbá wa Ibrahim Ọlọ́gbẹ̀rẹ̀ àlejò tó ní gbogbo tó ń bá rí nílùú lòun sọ wọ́n padà béèrè lọ́wọ́ onílé rẹ̀ pé ṣé kìí ṣe gbàlejò rẹ̀ ó ní tọ́ iṣu làákìrì. Ẹ̀sìkọ́sìkọ́. Ẹ̀yin bàbá mẹ́tẹ̀ẹ̀ta yìí Mọ̀lánà Ṣéhù Sattar bàbá wa Mọ̀lánà Ṣéhù Zakariya àti Mọ̀lánà Sheikh Ibrahim Muhammad Sa'id Ọláomi Ibrahim. Adama Allah wa yata ahlan. Bàbá mi ló dé ní. Abalawo mi máa wọlé. Agabọlọ. Ẹ máa wọlé. Náà. Bàbá wa Dr. Abbas. Adama Allah wa yata. Ẹ jẹ́ kí n dá dúró ń bẹ́ẹ̀ ni. Àmọ́ bí mo bá ṣe é tó kù sí. Ọkùnrin kẹ́kọ̀ọ́rin ní Kwara. Ó wá jẹ́ ara àwọn tí ń lu bàtáànì. Wọ́n ń pè ní gẹ́gẹ́ ní olórí nílùú Akọ̀lítì. Ó wá ní ẹjẹ́ yọ orin ẹ̀ ń ṣe légún. Nítorí wá wí ni pé ẹ wo ti láwọ̀ yín o, ẹ wo ti láwọ̀ yín. Ẹ̀ṣẹ̀ tí mo bá wò ó ṣẹ̀ o, ẹ wo ti láwọ̀ yín. Bí mo bá ṣàǹfojú di àìkí ẹ̀yìn tó yẹ kí n kí. Ẹ wo ti bàbá wa Ṣéhù Zakariya lókòkò. Adama Allah wa yata. Ẹ̀yà àfìmí fọ́nà àtànábì. Sallallahu alayhi wa sallam. Ọba Yahya Alfanla. Adama Allah wa yata. Maulana Fadilatu Sheikh Muhammadul Jamiu Sunusi. Ẹ jẹ́ ṣe ń wò lókè dáadáa. Bàbá Dáì. Dáì bàbá Dáì. Ẹ dákun ẹ̀yin tẹ́ bá kí wọn. Ẹ jẹ́ kí wọn ó rí bí yá mi ní ìṣẹ́jú mẹ́rin. Ẹ jókòó. Ẹ jókòó lẹ̀. Ẹ wo abẹ́ tẹ́ǹtì. Bẹ́ẹ̀ yẹn ṣe lọ kókó. Àfáà àrọ́ ìlú àbẹ̀fàtà kẹgbẹ́ ó sì ní gbogbo àwọn tó wáyé. Àfáà wọ́n sọ̀rọ̀ lọ́kàn ní bàbá wa Gbọ́lá wọ́n wá ní ààyè kálukú àwọn ààyè kan téèyàn lè ṣe ìgáwé ẹgbẹ́ ẹ̀pà alágbájá tì. Bàbá Muhammadu Jami àmì ọlọ́ gbogbo àwọn afáàtà wáyé o. Kò sí àbá tó wá bí ní ìwà pé à ń lòdì owó.
bàbá wa yọ sọ̀tà àwàdà tí wọ́n ṣe wípé ẹjẹ́ kí ẹnfẹ́lọ́pù kó tẹ̀lé owó tí wọ́n gbà ọlápẹ́ ẹ̀ẹ́dìjọ́ máa jẹ̀wọ́ láàrin ara yín. gbogbo àfáà tó wá bí pátá lára yín ẹ̀rù Ọlọ́run bá gbogbo wa gbogbo ẹni tí ń bọ̀ bí mo ríra mi ó dèrò kùtà fásitì láti jùmọ́lẹ̀ gbogbo ẹni tí ń bọ̀ wá bí àtàwọn tó wá ń gbà sílé èmi ò lè wá ẹni ó wá ń gbà ìkómà yìí gbogbo ẹni tí ń bọ̀ tá a fi pọ̀ tó yìí pé orúkọ wo là á máa pè wọ ọlọ́ba yìí ọba tí ò ṣeé fún láàlà wípé kò gbọdọ̀ má ṣiṣẹ́ rẹ̀ kọjá bí. ṣé o sùnú sí àmọ́ o kò bá wa lé mọ̀ bàbá ọlọ́run ní. rahimahullahu ta'ala. wọ́n ní àáyà ọlọ́run ó pín sí méjì. àkọ́kọ́ nínú àyà ọlọ́run màdíjùn malmọ́sùn nínú màdíjùn malmọ́sùn ní bàbá mi Agboola sọ lẹ́ẹ̀kan wípé kí la rí lára òkúta tí a fi gbé ẹpọ́n bọ̀ láti Mọ́kà nínú àwọn àyà ọlọ́run ọ̀kan náà nínú àwọn àyà ọlọ́run ìlọ́pàá Musa nínú àwọn àyà ọlọ́run òní Khatibu Sulemana ọkọ̀ òkà rẹ̀. ìkejì nínú ìpín àyà ọlọ́run oníràwọ̀ ha níjù gẹ́rù mọ̀rìyè. bàbá mi ọlọ́run. Aramallahu hayatahu. ẹ jẹ́ farabalẹ̀ sọ. eléyìí pọ̀ eléyìí pọ̀ eléyìí pọ̀ ẹ bọ̀ bàbá mi Agboola eré ibú ni fún ọmọdé tó ní ẹ dákun ẹ bá mú ìwé mo fẹ́ pa ìtàn bàbá mi ìgbà wọn bí. ẹ̀yin ti dáyé ti pẹ́ ẹ ti rí tí a ti pẹ́ bàbá tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kẹ́ bàbá ọlọ́gbẹ́bẹ̀ wọ́n ní àwọn tó rọ́lọ́ síwájú wa alẹ́ pẹ́dà alẹ́ nínú sábà kú náà bí ìmáàlì ẹ̀yin tẹ́ ti wá dé ti pẹ́ ẹ má bínú o ẹ ti darapọ̀ mọ́ náà ó ti jìnnà irú àmì bàbá wa Jamiu Sunusi báwa ni Agboola bàbá ní yàrá ẹ̀yin ó kà á kárí àmì mi ò tí ì ráfiwé rẹ̀. kí èèyàn ó jí kí ìjẹ́rìláyà kó wọlé tọ̀ kí dẹ́kun owó sì wọlé tọ̀ àtọ́lá kò sí tọ̀pọ̀lọpọ̀ tí bẹ̀rẹ̀ wọ́n ti máa dàgbà àmọ́ o mo rí kọ́lọ́dà àwọn àgbàlagbà wípé ẹni tí ò bá lo àgbàlagbà níjẹ̀ta tàná ò yí lọ́wọ́ ẹni tí ò bá lo àgbàlagbà lánàá tó bá dé yìí lónìí á sì rú ẹ̀ mọ́mọdé Haruna Sọlá ti pè Haruna Sọlá ní ọ̀tọ̀ ní àgbà ọjọ́ orí ọ̀tọ̀ ní àgbà àpò ọ̀tọ̀ ní àgbà anú ó wá lágbà ọjọ́ orí òwúlò àgbà àpò náà òwúlò bí àgbà anú ni ló fi sọ wípé ẹni dàgbà tí ò bá danú kódà bí ẹ bá ní ìyàfẹ́ sẹ́sọ́ tẹ bá fi tẹ bá jó kò ní jẹ́. àbí
má jà lẹ́sùn. bàbá mi àgbọ̀lá wàá dúpẹ́ bí gbogbo ẹ̀yin àgbàlagbà alẹ́dínà àmàlà wàlámúyá dùn sí iye máa nà ọ́ pèsè ní mọ́tà sẹ́. ìgbà tẹ́ ẹ ti mọ̀ wípé ibi tó bá wù ní gbẹ̀rù ká ibi tó bá sì sọ sí kò sẹ́ni ó lè gbà. ní ló jẹ́ gbogbo yín wá gbígbé ẹ̀dá lọ kí sí ọlọ́ náà lillahi. lillahi fil khalq anwaru wa asraru. anwaru wa asraru. anwaru wa asraru. masha Allah. wa yastafi Allahu ma yarda wa yakhtaru. wa yastafi Allahu ma yarda wa yakhtaru. tó ẹ ti sọ̀rọ̀ ẹ̀yin àgbàlagbà lẹ́ẹ̀kan wípé nínú ẹni tó sọ̀rọ̀ kọlù àfa ẹni ó kọlù àfa egbò àdá àjìnà mú dèdè ìgbà tí ó bá bú jáde plásítà ò ní ká ẹ wá dákun ṣé àmì tó fẹ́ táyì ẹ̀yin bàbá ẹ bá wa bẹ ọ lọ àríyé náà kàtúlá ẹ. قدروا تأكل في أرض الله. bàbá yà sàtàlù gbogbo tẹ́yìn tí àwọn ìkápẹ́ lọ́mọdé jòkó lé àríyé náà kàtúlá ẹ. ناقة الله. tọ́lá lọ́wọ́ yìí sọba tó ṣe é fọmọ sọ ọba tẹ́ màlẹ́ sórí bẹ́ẹ̀ nìtọ́lọ́ ń fọ sọ àgbákò lè ṣe yàn. ناقة الله. gbogbo olùkìsí. هذه ناقة الله. bàbá wa Jamiu Sunusi àmì ọlọ́run mo rí pé tí bàbá fi sọ̀rọ̀ tẹ́lẹ̀ kan bàbá wa Jamiu nígbà tẹ́ ẹ ti mọ̀ wípé ó kàn wá bọ́ sí kìsí ń bẹ̀ ní ibi títí ń bọ̀ bàbá lọ. àmì yìí náà tọ́jú náà bàbá wọn gbé bẹ́ẹ̀ ẹ dákun ẹ dòkó ní ẹ jáde. قدروا تأكل في أرض الله. ẹ dòkó ní ẹ jẹ́ kí àríwáwù yóò jáde bí bàbá wa Jamiu Sunusi àmì ọlọ́run bí ó ṣe bá a darí. زروها تأكل في أرض الله ولا تمسوها بسوء. ìkan nínú àwọn wàlíyì tó sọ̀rọ̀ nípa la ilaha illallah wọ́n ní kí wọ́n máa bó awọ rẹ̀ wọ́n ń bó awọ rẹ̀ lọ́wọ́ ó sì tún kọ ilé orin ó kún kọ ilé orin 100 kan nípa ọlọ́run ó wá ní ẹ̀jẹ̀ ohun tí ń kánlẹ̀ yìí tó ń bá fi lọ bẹ́ẹ̀ nílùú yìí ẹ ní gbúrò wòlíì ọlọ́run kan mọ́. wàlá tamasuha bisu'i. bí mo ṣe wí tó ní nígbà olúmọ pè wá mo tún wí bẹ́ẹ̀ ẹ sọ fọ́ọ̀rẹ́ yín o ẹ̀yin bàbá ẹ sọ fọ́ọ̀rẹ́ yín ẹ mọ̀ lẹ́yìn ọ̀hún ọlọ́run ọba fa áálú. lima yuridu. ọba aláyù sí álù. amma yaf'alu wa hum yusalun. tó. wàlá tamasuha. ستر العصر مسبول علينا àmín. وعين الله àdúrà ló kàn ní. ناصرة إلينا àmín. بحول الله àmín. لا يقدر علينا àmín. صلى الله على ما نبي بدر àmín. اللهم اسلب بشديد محالك من يريد سلبنا àmín. واقلب بعظيم سلطانك من يريد غلبنا àmín. ودمدم على ركن من يحل ذلنا ومسك يا الله مسك بقوي بطشك من يغفر لنا فلا تكلنا إلى أنفسنا في كلنا وجلنا يا أرحم الراحمين يا رب العالمين سبحان ربك رب العزة عما يصفون السلام. Ẹbí Ọlọ́run tóbi jàmáà. At the arrival of Alhaji Ibrahim Garba Tafida, Serikin Samari Agege, we appreciate your coming. Jazakumullahu khairan to you.
Stay tuned for more interesting programs on My Naija TV.